mi ẹ̀yin tí Mide Martins ẹ̀yin olólùfẹ́ ìyá ti fíìmù Mide Martins ǹjẹ́ náà pé fíìmù ìyá part 3 ó máa jáde lẹ́nu ẹ̀yin tí Funky TV ṣe ti ń gbọ́ pé fíìmù ìyá ti Mide Martins part 3 ó máa jáde lẹ́nu wow àti mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ suspect inú fíìmù yóò ti pọ̀ jù àmọ́ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ àmọ́ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sẹ́ẹ̀ ẹ yẹ ká jọ wò káwọn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ káwọn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ bóyá wa ló fẹ́ favour káwọn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí Mr. Samson ọkọ àǹtí Mide káwọn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí wọn káwọn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí àǹtí Mide náà káwọn bóyá àwọn ọmọ wọn máa gbà wọ́n padà ẹ yẹ ká lọ wò nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ gangan ni la fẹ́ mọ̀ la fẹ́ wò bóyá wa ló fẹ́ favour ni àbí Mr. Samson ọkọ àǹtí Mide ẹ̀yin tèmi ẹ̀yin tí Funky TV mo mọ̀ pé ẹ̀yin náà ti mọ̀ pé mi máa gbé yín débẹ̀ èmi ti ń gbé yín débẹ̀ báyìí pé ìyá tí ń jáde léni ẹ jọ̀ọ́ ẹ lólùfẹ́ wa ẹ ká lọ parí fíìmù yìí ẹ ká lọ wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ẹ ká lọ mú ẹ̀kọ́ wa ká lọ parí ẹ̀ ń bẹ̀ ibẹ̀ yẹn gangan ibi tá à ń lọ gangan nìyẹn ẹ jọ̀ọ́ tẹ́ bá ti wá ń wò ó ẹ má gbàgbé láti máa subscribe sọ́dọ̀ Funky TV láti máa gbé yín débẹ̀ láti máa sọ bó ṣe ń lọ fún yín láti tún fún yín ní àwọn another one because ewé orí ìtàgé ẹ mọ̀ pé kò ń ṣe nǹkan tó ń dúró ìmí tuntun máa tún jáde ìmá lè jẹ́ kẹ́ lọ máa wò wọ́n àwọn fíìmù tó máa kọ́ra lọ́wọ́ ẹ ṣé thank you.